وضلالة أحمدت بعد توكلي وضلالة أحمدت بعد توكلي. ẹ̀yin jàmáà ọjọ́ ègbé lọ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àjọ jíṣẹ́ náà ní o. a'udhu billahi minash shaitanir rajim. Allahu akbar. Bismillahir rahmanir rahim. Ramadana ló tán, ìbẹ̀rù Ọlọ́run ò tán. Ramadana ló tán, iṣẹ́ rí ò tán. Ramadana ló tán, àwọn kan tí wọ́n dá kan mọ̀ kan. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu an. Àwọn àmì èfi ilẹ̀ táwẹ̀ bí ìtúbí dé. Wasari ìwú àfà wá dé. Ila magfiratin. Ẹ jẹ́ pé Allahu akbar, ẹ pé Allahu akbar. Uiddat lil muttaqin. Wasari'u ila magfiratin. Àfà wá ti dé jẹ̀gbọ́n ẹ pé Allahu akbar. Bó ló wí rí? Wa jannatin عرضها السماوات والأرض. You are welcome, sir. wọ́n ní ká jókòó lé jàmáà a dúpẹ́ fọ́lọ́run bàbá wa dé láti ìlú Ànábì Muhammad ẹ sì fi Yorùbá Ànábì kí àfáà wa káàbọ̀ Ọlọ́run ní kí wọ́n lọ dáadáa wọ́n sì dé dáadáa Ọlọ́run ní wọ́n lọ dáadáa ẹni Ọlọ́run bá fẹ́ náà ní wọbẹ̀ ẹni Ọlọ́run bá hàn tú rẹ̀ kódà iye tọ́lọ́run bá hàn náà lè yọ́ débẹ̀ ọba tó ní ẹ lọ rí ẹbọ rí eléyìí sì ká kọ́kọ́ kò ní jópin o gbogbo jàmáà yìí náà wọ́n ṣàdúrà fún púpọ̀ lọ́hùn-ún bàbá àdúrà tí inú ọgbà sí ẹ gbàgbé jàmáà yìí ẹ gbàgbé gbogbo jàmáà wa Ọlọ́run ò ní gbàgbé ẹ̀yin náà èmi náà ti délé lọ́dọ̀ wọn láàárọ̀ yìí wọ́n yìí tún ṣàdúrà fún mi Ọlọ́run dákun jẹ́ á rí yín pẹ́ o àlùbáríkà làjẹ́ àgbà tẹ́ ń gbé káàkiri náà kò ní gbẹ yóò tún ṣàlékún rẹ̀ fún wọn ẹ dákun Suratul Kawthar ẹ jáfi kí wọn káàbọ̀ sí jòkólẹ̀ pé àrídùnú àwa darí dé àbí ẹ̀kọ́ wọ́n lè mọ́kà wọ́n bọ̀ alhamdulillahi rabbil alamin inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar àmín kí ló ń wírí. wasari'u ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ أبا رئيس البيزة أنا أسألكم هذا فين والله يحب الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله لم يصروا على ما فعلوا وهم يعلم أولئك هيا قرآن نوفا جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر Ọlọ́run sọ fún Ànábì Muhammad Ọlọ́run sá ẹ̀rì wọ̀sáàrì òun ní bẹ̀m̀bẹ̀ àwọn àfáà ní àwọn ilẹ̀ Róòmù a máa ké tí wọ́n ní fi wó sí wọ́n ní sáàrì rú ìlà ó sì wọlé bẹ́ẹ̀ bá sì ní wọ̀sáàrì rú ọ wọlé bẹ́ẹ̀ wọ̀sáàrì rú ìlà magfiratin min rabbikum ẹ máa sáré tètè
àìrìnrìn rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn kílà ìrìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú alápá ń tètè ní ò ní ṣe ti kọ̀ àwọn kan bẹ wa idha qamu ila salati qamu kusala yura'una an-nasa wa la yadhkuruna Allaha illa qalila Ọlọ́run má ṣe bá wọn o ìsáré tètè lọ bí tẹ́ẹ̀tì ráforíjì Ọlọ́run. ọjọ́ sì ti lọ. وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. Ọlọ́run sari'u ila magfiratin min rabbikum. ẹ máa talápá ń tètè bẹ́ẹ̀ bá ti ń parí ẹ̀sìn kan tẹ́ tó máa ṣe mí Ramadan àti ẹgbàá fọ́gbọ̀n ọdún Allahu Akbar ẹgbàá fún ọgbọ̀n ọjọ́ bí n bá fẹ́ tún ọgbọ̀n ọdún tí mo dákọ̀ tí n bá fẹ́ sí tún ṣe ọgbọ̀n ọjọ́ ni ládá tẹ́ẹ̀bà ń bẹ ó lé lọ́gbọ̀n ọdún ládá. ṣe púpọ̀ ọgbọ̀n ọjọ́ la fi gbà Ramadan kìí wá ṣe pé yàn gbàwẹ̀ tán pé tí wá relax jìn wá lọ sinmi bẹ́ẹ̀ bá ti ń parí iṣẹ́ ẹ̀sìn kan tán lẹ́ẹ̀tún máa sinmi àwa mùsùlùmí àwa mùmínì ọlọ́mọ́sà síbẹ̀ fún wa àráyè sinmi àwa sinmi ń bí lọ́nà fi lo sari'u ẹ múra ẹ̀tún múra sí náà ni ìgbò làgbà kan tán wọ́n tún ní amẹ́fà kan tó ń bẹ tá ní Muhammad sọ pẹ́ ẹ wá foríjì lọ́sọ́dọ̀ lóhun ọba yín. وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. Ìgbà tí mo lọ kí àfáà bàbá mísánà nílẹ̀ àárọ̀ yìí tí mo lọ kí wọn fún pé ẹ káàbọ̀ irú iṣẹ́ ńláńlá kan nú ẹ̀sìn tọ́lọ́hun ní wọ́n lọ sí darí hùn ẹni ọba lọ tọ́lọ ń múra nù Ramadan Ànábì ní bí pé ọba nígbà tí ń bẹ láyé àjọgùn àràfá ni Ànábì bí pé èmi pẹ̀lú ẹ̀ àjọgùn àràfá bí ọ̀rọ̀ umura nù Ramadan bó ti jẹ́nu wọ́n láwọn tàwáfù lọ́wọ́ ẹ̀rí àdúpẹ́ fọ́lọ́hun láwọn àfáà bú ní ọ̀rọ̀ mọ́jẹ́ nìkan ọgbọ́ àwọn àfáà mi ń bẹ wọ́n ní yàrá mọ́wọ́bẹ̀un wọ́n ní yàrá ìwọ̀ wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n pé sáwọn ara wa ní mẹ́mẹ́ kọ́dà àwọn ara wọn àmì náà wọ́n tún máa tí wọ́n bá sọ̀rọ̀ kèé síṣẹ́ tọ́lọ́hun iṣẹ́ ayé ni iṣẹ́ ẹbúnù lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tú bí ìṣẹ̀bé lérí ọ̀rọ̀ bí wọ́n ṣẹ̀dé wọ́n ní ẹ̀rí ọlọ́run bá kan wọ́n tàwà àwọn náà wọ́n wá jókòólẹ̀ wọ́n ní kọ̀fẹ́ rí nǹkan míì wímọ́jú Allahumma gfirli Allahumma gfirli Allahumma gfirli ẹ̀yìn ó sì wíbẹ̀ Allahumma gfirli àwọn àfáà wọn pé bẹ́ẹ̀ bá wá wò dáadáa nígbà wọn bá wa sọ̀rọ̀ sí nǹkan kan míì tún bẹ tó ju àforíjì lọ bọ́lọ̀ bá ti foríjì yàn ẹgbùn tọ́lọ̀ ní ọ̀tẹ̀lẹ̀ gbà wọ́n àfanásí yursili sama alaykum midiraran wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara bọ́ bá ti di pé nǹkan dí òrójútu rẹ̀ mọ́ istighfar ní ọmọ ṣe. wasari'u ila magfiratin min rabbikum وجنة عرضها السماء وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين فسارعوا إلى مغفرة من ربكم kò sí tẹ́ fi lé pàtẹ́ bá ti ráforíjì mi Ọlọ́run èmi Ọlọ́run mo ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún yín àlìjánà tí ò ti rú rẹ̀ má gbogbo tẹ́ fojú rí láyé eléyìí mọ̀ dáa ọmọ rẹwà tẹ́ bá débẹ̀ yọ mọ̀ bọ́ sí Ọlọ́run pé ahasanuhu la ilaha illallah wa kullu ma tara min ajabin ahajabuhu la ilaha illallah wa bá ti rí bẹ́ẹ̀ jọmọ min ajabin ahajabuhu la ilaha illallah tó bá rí kankan eri ma ọmọ buhaya amare le yi jọmọ bọ́sẹ̀ mi rẹ̀ pé ahajabuhu la ilaha illallah wa kullu ma tara min hasan ẹni funduk maliku fad àwọn ibìkan bẹ tẹ́ bá débẹ̀ gbogbo tẹ́ àfàwà sẹ̀sẹ̀ dé ní gbogbo ibìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ haram báyìí gbogbo tẹ́ bá ń bá lẹ́bàánú ọgbà náà ọlọ́gbà
ìgbà mo débẹ̀ tí mo rìkọ́dù rẹ̀ ìtọ́bọ́sí mi lẹ́mìí pé wa kullu ma tara min hasani ahasani la ilaha illallah àlìjẹ́nà tá à ń wí tọ́lọ̀ ní mo palẹ́sẹ̀ kalẹ̀ fún ẹni tó bá ti pé mo foríjì orí yọnú èmi ọlọ́run aridu as-samawati wal ard ní gúngùn rẹ̀ ìpọ̀n kan sí ìpọ̀n kan lẹ́bù rẹ̀ lóòrò rẹ̀ ojú ayé àti ojúlẹ̀ àti sánmà lọ. ẹjẹ́ àjọ kéwú láàrin yẹn lílé mọ́tàkì ọlọ́ni mọ̀ pa lẹ́sẹ̀ kalẹ̀ àwọn ọmọ pa lẹ́sẹ̀ kalẹ̀ fún lílé mọ́tàkì àwọn tí máa ń bẹ̀rù ní ọlọ́run. Ànábì Adam aya kanu inú aya ta kalẹ̀ Ànábì Adam alayhi salatu wassalam ó ní bìkọ́dí ẹni gbàtí wọ́n fẹ́ bìkọ́dí rẹ̀ kàtí àti wọ́n bìkọ́dí rẹ̀ zẹ́mbẹ́ni بقدر خطيئته وبقدر ذنبه من الباس أخرجت البرايا بولو ويري بقدر خطيئته وبقدر ذنب من الجنات أخرجت البرايا bíkọ́dìrì àti wọ́n bíkọ́dìrì dẹ́mí kìí sẹ́sẹ̀ ńláńlá alìjánà tó lọ ń kwalé sí kalẹ̀ fún ànábì adama kò pààyàn kò hó sọ yìí lárí èèyàn ànábì adama ò hó sọ yìí lárí èèyàn kò bá ti èèyàn jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé kọ́dà kò mọ̀ọ́mọ̀ wọ́n rọ lù ú ni ẹ̀ṣẹ̀ kan kínkín ní báyìí iná lọ́sẹ̀ kí kádàrá Ọlọ́run ó lè ṣe bá yóò ti jẹ́ ó gbé Ádámù kò lẹ́jẹ̀ náà. bíkọ́dì ìkọ̀tí àṣẹ wọ́n bíkọ́dì ìzàmbé. ẹ̀dàkùn ẹja lọ jìnà sí ẹ̀ṣẹ̀. òkúrì ìjà ti lè bára. وكيف وأنت تتبع بالدخول إليها بالألوف من الذنوب òsèǹgbò tí máa ń wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn dá bẹ́ẹ̀ àwọn àbábá fẹ́ tún gbọ́ Ànábì Ádámù nù ẹ̀yọ̀ kan péré ló gbé kó lọ jẹ́ náà wọ́n bí kọ́dìrì dáńbé من الجنات أخرجت البرايا Ànábì Ádámù gbogbo gbádùn téèyàn gbádùn ní gbádùn lálìjánà àmọ́ bálìjánà yẹn ti rí wọ́n lásọ ẹyọ kan aṣọ tá Ànábì Ádámù ń wọ̀ tó bá ti wọ̀ gbogbo nǹkan ní rí ṣe ń bẹ̀ 50 aṣọ ní wọ̀ 70 kan ọkùn ò sì ní dì kan lọ́wọ́ ìyàwó rẹ̀ náà wọ́n jọ ń gbádùn bí ìrànú ṣúgà kọlù wọ́n ní nígbà tí ó ti ẹ̀tún sọ̀rọ̀ àwọn àfà wọ́n ní tó kọlù Ádámù tó fi rí báwọn èṣù wo ló ṣe Allahu Akbar kabira èṣù wo ní bẹ́ngbà náà Ànábì Ádámù ما كان إبليس لما طغى ما كان إبليس abẹ́rí kan sẹ́ẹ̀dì gbogbo nǹkan torí ọlọ́mọ kádàrá búlé alérí ẹ̀sámi kálukú rìn lérí ibi tí kádàrá rẹ̀ lọ sọ̀kalẹ̀ sí ẹ̀ẹ̀sí àmì àdúrà tí mo ṣe àwọn àfá wọn àjòkó wọn ronú wọ́n kàn tẹ́wọ́ báyìí náà ni ìtọ́lọ̀ ń bá fẹ́ ṣe fún ó sì máa bọ́ lẹ́nu wọn ìtọ́lọ̀ bá fẹ́ ṣe fún wọn yóò sì máa bọ́ Allahumma rzuqna qadaran jamila ẹ̀yìn ló sì rí bẹ́ Allahumma rzuqna qadaran jamila wọ́n wà ní wa rizqan wasi'a wa da'watan mustajaba Allahumma wa bashirna bima yatamanna qulubuna wa anta khairul mubashirin ẹ̀dàkùn kọ́ máa dọ̀rọ̀ wárú من الجنات أخرجت لي أواني وأنت وكيف بواني وأنت تتبع بالدخول ìwọ àtèmi náà wọ́n bá wí وأنت وكيف وأنت تتبع بالدخول
èmi àti ẹ̀ náà fẹ́ wà lìjánà ẹ̀sàmí ọlọ́run jáwọ̀ إليها بالخلود من الذنوب ẹ̀dàpọ̀ ìjájọ wí إليها بالخلود من الذنوب ẹyọ ọ̀kan ẹ̀ṣẹ̀ ló gbé Ádámọ̀ kúrò lálìjánà èmi àti ẹ fẹ́ wà lìjánà ǹjẹ́ àmọ́ ẹ̀ṣẹ̀ ti wá ẹyọ ọ̀kan ẹ̀ṣẹ̀ ló gbé wọn kúrò إليها بالخلود kò ló ń kà ẹ̀rì ọ̀gá millions ẹ̀sẹ̀ táwà ń sẹ́ àfáwà awal ẹlùmí wa ń bẹ ní ọ̀gá ní ọmọ abẹ́ẹ̀rẹ̀ ìsì tún bínú ẹ̀ ọ̀gá ní ọmọ abẹ́ẹ̀rẹ̀ ìsì bínú ẹ̀ tó sì pé kò lóókọ tí ó gbé kí ó kọ̀ rẹ̀ náà ni ó gbé kí ìyàwó tí wọ́n so igi ara wọn tí wọ́n jọ ń dáná fúnra wọn wọ́n sì mọ́ bínú ara wọn ọmọ tí bàbá bí bàbá ọmọ bínú ọmọ ń bínú bàbá ọ̀nà ẹ̀ṣẹ̀ kálukú wà ń pọ̀ ẹlòmí gbogbo tí fi ń lífù láyé èrú ní ilayha wa kayfa wa anta tatma'u bid-dukhul ilayha bil qulubi min adh-dhunubi ila adh-dhunubi wa tartaji daraja al-jinan biha وفوز العابد أنسيت أن الله أخرج منها إلى الدنيا بذنب واحد wọ́n dẹ̀ pé Allahu Akbar ẹ̀dàkùn àwọn àfáwà tí wọ́n bá ń ṣàdúrà wọ́n bá dáàrin ẹ̀kan wọ́n ní Ọlọ́run ò àdúrà lásẹ̀ yìí tí ọba ní jájú àyàwó ẹ̀yọ́ wọlé ọlọ́mọ wo bẹ̀ afẹ́ wà lè jẹ́nà ọlọ́mọpọ̀ ọgbọ́ kan àdúrà olè ọlọ́mọpọ̀ ọgbọ́ kan àdúrà olè ẹ̀ṣẹ̀ wa ọlọ́dàkùn ẹ̀ṣẹ̀ wa yìí dákùn ọlọ́dàkùn tí ọba fi ní mádùá wa gbà dákùn ọlọ́mọ wo bẹ̀ àná Muhammad ni ó wo máa lá afáàní tẹ̀sílì dùnú ilẹ̀ dùnú bó tí ń kún bí ẹ̀ṣẹ̀ kan lọ ń bọ́ bí ẹ̀ṣẹ̀ kan darajali jinani biha wa fawzal abidi ó ní má gbàgbé ànábì Ádámà أن الله أخرج آدم منها إلى الدنيا بذنب واحد حياة الإنسان على 4 أوجه على 4 أوجه ìṣẹ̀mí wa this is life tá wà yìí ìṣẹ̀mí wa yìí ọ̀nà mẹ́rin ni wọ́n pín sí ọ̀nà mélòó jẹ́ máa ẹjẹ́ amú lọlé ọlọ́wọ́ bá sàwọn alájàgbẹ̀lẹ́ sọ olóore ẹ̀ sáàmì jẹ́mà wọ́n ni imma an yakuna fi ta'atillah falyastamirra tó bá ti rí sẹ̀mí rẹ̀ pé báwẹ̀ ti tán ìdé jẹ́mà àwa bẹ̀rẹ̀ síta sàwálì wà lónìí àìbẹ̀kọ́ ẹlùmí ti bẹ̀rẹ̀ látàná àwa kan bẹ wọ́n gbà tí wọ́n yìí wọ́n gbà tí ìtàbẹ̀ lónìí tẹ́lẹ̀ wọ́n gbà tán yóò tó mọ́ wá mú lọ́kọ̀ọ̀kan ìjọ Monday ìjọ Alámísì yọ mọ́ wá mo ní kí ló tọ́ fẹ́ mú bá wọn rà ó ní gbogbo nínú àdájá àgbàdé pé sáàrì ipò ọgbà nínú oṣù yìí bọ́ bá ti rọ̀ ọlọ́rùn rí ọgbà ọlọ́run kó fi gbogbo ẹ̀ nípa ara wọn àwọn nǹkan nù ẹlòmíì sí bẹnu ní ọlọ́run jẹ́ àpàdé dáadáa ẹyọ ọ̀kan tẹ́ rí tí a padà gbà tó fi pọ́gbọ̀n wọ́n mú ẹlòmíì lọ́rùn ni o wọ́n bẹ ẹlòmíì ní bígbàtí wọ́n bẹ̀ pé dákùn fẹ́yàwó yìí dákùn ẹyọ ọ̀kan yìí náà ẹgbẹ́ bá ṣe pẹ́ yìí wọ́n àti ta lọ wọ́n bẹ ẹlòmíì ni bẹ́ẹ̀ bá dé àyín bẹ́ẹ̀ rẹ́ rí ẹlòmíì báyìí ọrọ̀ ọdún kalẹ̀ ní ojú ẹlòmíì wá lè ó retí kò tètè sùn lálẹ́ ẹjọ́ 29 àti ìlú àti fún àpọ̀gbọ́ kan ó ní ọlọ́run o èwo ló fẹ́ dálẹ̀ yìí ẹ̀yẹ̀ bó sí ọlọ́ Allahu Akbar àwẹ̀ yìí ti mẹ́lòmíìlá náfílà ti mẹ́lòmíìlá
Kùránì kíké ti máa la gbogbo àwọn tá a ṣe ní Ramadan náà ká má jọ tán tó bá ṣe pé ọba bára rẹ nípò pé ìtẹ̀lé tọlọ́run mi mò ń try Ọlọ́run ṣàánú mi kì í ṣagbára èmi náà falyastamir yà múra máa o alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì wa imma an yakuna fi ma'siyatillah wa imma an takuna fi ma'siyatin tó bá ṣe pọ̀ wà lórí pé èmi retí kágbé ọtán ni yóò tún wá bẹ̀rẹ̀ ránu rẹ̀ falyastakfir nítòkù ni pé yàmọ̀ tọrọ àforíjì ọ̀sáàrì náà nù ọlọ́ni ìtọrọ àforíjì ló tètè múra mọ́ tó bá rí i pé ibi ẹ̀ṣẹ̀ lórí sí ẹ̀rí àdúà tarku dhanb àdúà tarku dhanb ìmọ̀ bí ọlọ́run fi ẹ̀ṣẹ̀ lẹ̀ wa man taraka dhanba a'tahu min ghayri su'al ẹni tó bá fi ẹ̀ṣẹ̀ lẹ̀ tí ń bá ń sọ́ra rẹ̀ ń bí ẹ̀ṣẹ̀ a'tahu min ghayri su'al ọlọ́run sì máa ṣe nǹkan fún tí ò tiẹ̀ béèrè. wasari'u ila magfiratin min rabbikum. ó di mélòó jàmá ó di méjì. wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat wa imma an takuna fi ni'matin falyashkur ẹ sì gbé Allahu akbar. ìsẹ̀mí wa tí wọ́n pín alákọ̀ọ́kọ́ tó bá gbára rẹ̀ nípò pé bó ti lágbára ma ọ̀n tẹ̀lé tọ́lọ́mù falyastamira ẹlòmíì kò lè fàwọ́ ẹjọ́ ẹ̀lẹ́mí sílẹ̀ kò lè fi mọ́ndé ilẹ̀ títà sàwálì yóò bó ní hàn yóò jẹ́ tán. Kùránì tí ń kébọ̀ ní Ramadana ibi ọba adé ẹlòmíì tún fẹ́ parí omi ẹlòmíì ní program gbogbo nǹkan tọ́lọ́hun ó ní program gbogbo nǹkan tọ́lọ́hun ẹlòmíì àwọn ìbádà ní Ramadana ni ìgbà tọ́lọ́hun gbádùn ẹlòmíì sí ní Ramadana ni tó bá bára rẹ̀ pọ̀ ń tẹ̀lé tọ́lọ́hun oríra rẹ̀ ń kò bẹ́ẹ̀ falyastamir ya múra mọ́ tó bá yẹ pé imma an yakuna fi ma'siyati tó bá yẹ pé bára rẹ̀ pé bí ti ń sẹ́ lọ́hun kẹtẹ́ ni tún sẹ̀mí falyastaghfir tètè tọrọ àforíjì tọrọ ọmọgbà tí kò dé. wasari'u ila magfiratin min rabbikum. wa imma an takuna fi ni'mah tó bá ti wà ń bí dẹ́ra kan ìgbàláyè dé ọ̀njẹun bó ti fẹ́ òmu bó ti fẹ́ ìdẹ̀kùn bọ̀ àánú ọlọ́run ọba ń bọ̀ falyashkur yá máa ṣe kí ni máa dúpẹ́ fọ́lọ́run ìdúpẹ́ fọ́lọ́run là bàbá ń dúpẹ́ fọ́lọ́run wọ́n fi gbogbo iṣẹ́ ṣe wọ́n fi ń dúpẹ́ fọ́lọ́run ni báwo tí ń bá ń jòkóta àwọn bàbá pẹ̀lú pàǹgbọ́rọ̀ ọlọ́run à ń fi wíwá wa dúpẹ́ fọ́lọ́run ni tọ́rọ̀ bá ti rí báwọn ọba wà núdẹ̀ẹ́ra kan falyashkur yá dúpẹ́ tẹ̀sùbá nìkan kan fi dúpẹ́ alhamdulilayi nìkan kọ́ wọ́n fi wà dúpẹ́ wọ́n fi ṣe sí dúpẹ́ ẹni ọlọ́run bá dájà alẹ̀ fún tọ́lọ́n ṣàánú rẹ̀ má bínú ẹnì kejì má bọ́lọ́wọ́ tẹ̀ tún wá ṣe ó lè jẹ́ para yín náà ló ti dìde ó lè jẹ́ para yín náà ní ó lè jẹ́ para yín náà lẹ ní ẹ dúpẹ́ fọ́lọ́run ni oore ti yín nù ẹlòmíì ó sórí ìyẹ́tọ̀ alóhùn sórí ibú ẹ̀gbọ́n tí ń wí bẹ́ẹ̀. alladhina yunfikuna. ìyá ọ̀fẹ́ ìyàwó rẹ̀ wọlé ọ̀fẹ́ ìyàwó rẹ̀ ọlọ́run ní orí ṣe lábẹ́ rẹ̀ múrìjì rẹ̀ bú jáde jẹ́nu rẹ̀ ọmọ adùn ni wọn ò ní kìkì ẹlòmíì wọ́n náà wọ́n kìkì má fà wálẹ̀ mọ́ bàbá dúpẹ́ àwọn amútàṣù bá kà alhamdulillah èyí ò nìkan kọ́ ìwọ́n lé agolo mílíkì àwọn kan fi ń ṣe ìrọ̀ ó fáwọn náà mú ní wọ́n jẹ́ náà láàrẹ̀ bọ́ yẹ kọ́ jáde lọ bá béèrè kan bá béèrè ẹ̀ wọ́n sọ̀rọ̀ kan bì kan lánàá mo ní ọlọ́kọ́sànú ni ẹlòmí ìjòkó bí súná ọmọ mi ibi súná wọ́n jọ ọlọ́wọ́ mú lálùbáríkà ọdá afọ́mọ tán wọ́n àwọn ọmọ pé lè dá fún tó báyìí wọ́n fẹ́ dá padà wọ́n fẹ́ gbọ́mọ wọlé pọ̀ lọ́ni kò ṣeé ṣe mo ti bóde ẹ̀dàkùn ẹjá ti fi máa alladhina yunfikuna fi sarra'i wad-dharra ọlọ́wọ́ ayé àwọn ètí ìparí Suratu Al-Imran alladhina yunfikuna fi sarra'i wad-dharra ọlọ́láwọn kan bẹ wọn máa ná fi sarra'i nígbàtara bá dẹ̀ wọn wad-dharra wọn sì máa ná àwọn náà ní rí jẹ ọlọ́wọ́ tún wá sàdéhùn fún wọn ẹ̀mú yóò wà lọ́ọ̀ pèsè ọ̀nà wọn ẹ̀dẹ́kùn ẹbùn mi torí ọlọ́run tí ń jẹ òun náà sì rí tí ó jẹ ẹlòmí ó sì múnú owó ni yóò fi ṣàánú àwọn èèyàn gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ bẹ́ẹ̀ tẹ́ wá mú bẹ́ẹ̀ tẹ́ fi ṣàánú àwọn èèyàn pàápàá jọ lọ́nà Ramadana ẹ má jọ parí síbẹ̀ gbogbo àwọn olóore dáadáa ni ọlọ́run níjọ tán lọ́wọ́ yín àwọn èèyàn sáà fa gbogbo olóore dáadáa àwọn ọlọ́run ẹlòmí ń bẹ àwọ̀ rẹ̀ ọ̀yáwó òun ni wá dọ̀rà kò sí lówó lọ́wọ́
pọ́bọ́lọ́ ya wọ́n ni àà ẹ̀ sì ń fi aṣọ ẹ̀yẹ èyí tẹ́ rí pínrìnpínrìn yìí ebi sì ń pa ẹlòmí àwọ̀ rẹ̀ tóbi tó ní ni ẹsẹ̀ rẹ̀ gbogbo ọmọ ni ebi sì ń pa ẹlòmí sì ní bẹ́ẹ̀ bá ti rí ebi ọ̀hàn lójú ẹ̀ ni wọ́n ni lóògùn èwo ló dé òjò látàárọ̀ náà ni pé pọ́lọ̀ ń bá sí dẹ̀kù fún yín ẹdúpẹ́ fọ́lọ́hun fa imma an takuna fi baliyya imma an takuna fi baliyyatin tẹ́ bá wà ní àdáwò kan falyasbir ẹsẹ̀ sùúrù lọ́kàn ẹlòmí àdáwò lọ bá ní fi ń jana erí wá dàrú bádàwò bá dé ọlọ́run dán wò ní ọdá àwọn anábì ọlọ́run wo tàbí òfin tí ẹ̀kan aná Muhammad ńkọ́ kò sí ẹni náà nínú ayé yìí tẹ́ẹ̀rì tí nǹkan rẹ̀ àfààní ayé tẹ́ẹ̀rì tẹ́ẹ̀wà yìí aláàrò tọ̀bí ẹ̀hìn kí ló lówí mẹ́ orí sọ́bùrá wà wá sí ìlàhà ìzábùlí tàbí khayri òní ọba ń lọ bí khayri kul ala hazare ẹ̀ sí wíkí ń gbọ́ pàfí kúlẹ̀ ní ìmàtẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́rùn kan bàbá wa mo fẹ́ pè ọ́ lóko ọ̀kan yóò dùn wọ́n àmọ́ ìní pè wọ́n bẹ́ bàbá wa mísánà ẹ̀yìnbó sí ọlọ́run ẹ̀pẹ́ Allahu Akbar wọ́n láàfà àpá aná ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni nǹkan bá gún lẹ́sẹ̀ mọ́tún bá jà pé ń sí ìṣẹ̀ṣẹ̀ láńkúláńkú mọ́ ṣe gbọ́ Yorùbá ń báhùn nǹkan gún lágbájá lẹ́sẹ̀ kí ló tún wá ń bù sí pé ń tiro ẹ̀mí ọlọ́run mú ní ó tiro ẹni tọ́lọ̀ ń bá gbé nǹkan kan bá kò sí tó kù tó sì wó ṣe sùúrù ní ọ̀rọ̀ tó bá dá èèyàn máa lò ní Imam ọ̀fà Sheikh Muhyiddin Salman ọlọ́mbà sàlékún dáadáa fàáfà wà náà ẹ̀dàkà máa ṣe amínà àwọn búlbúl mímbàlá bẹ̀ yóò máa tú ọ̀rọ̀ bí ṣe bí báyìí àbí ẹ̀kọ́ ni dákọ̀ ọlọ́ mọ́dé ètò máa fà Imam àgbà lọ́wọ́ ó ní ẹgbẹ́ tí táwọn wí ní kí ni wó tún máa bínú sí mọ́ ẹni ọlọ́run bá pín ìbínú mọ́ in tó pín máa nù àbẹ́ pààrọ̀ la ilaha illallah àbẹ́ ṣe kí ni kí ló tún ní wọ́n bínú mi ni wọ́n fẹ́ tèmi rí ní ọ̀dá ìta ló wọ́n máa ṣe nù kọ́ máa dáa fún wọn ni kó wọ́n máa bínú tẹ́bà wá pààrọ̀ ẹ̀ change ẹ̀ la ilaha illallah ọlọ́run òkú sẹ́ fakulu ní ìmàtẹ́ ìzábùlí tùbí sáré táhùlì mọ̀hátọ́bà àbí ìzábùlí tàbí sáré ó múra máa ní bọ́nà bá sì fàdáwò kẹ́kọ̀ọ́ aláàfíkọ̀tí dúó pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ àgbákò tí ń bá mẹ́nu ayé ó ní time wàhálà tí ń bá mẹ́nu ayé ó lásìkò istadi azumatu tanfarij kọ́dé adana lẹ́ìlú kabili balẹ̀ ọmọ alẹ́jẹ́gbà olùmọ́sàbà ké bàbá ẹni bá sàmì nìkan yóò dáa fún wọ́n ni istadi ìrẹ́ ẹ̀sọ́rọ̀ máa ṣe kí ni máa lé sí àwọn ẹni ọlọ́run àwọn tí mọ́ ní bẹ ìṣòro bá bẹ lára wọn ìwọ̀ ṣòro ọya lè parí kọ́dẹ̀ àádánà lẹ́ìlúkì bèèlì balẹ̀ ìgbà tó bá lè parí ara padà dì ọ́ ìjọ tí ó wo ọ̀bájọ́ lówó sùn tó ní ìlágbára ìmúra tí ó túnù tó bá wà fínú àgbákò kan tó wà nù wàhálà kan ṣe sùúrù faliyasbir ṣe sùúrù ìdẹ̀kùn bọ̀ inna ma'al usri yusra tánkì ayàtọ̀ kan والذين ينفقون في السراء والضراء mo ti kú ńbẹ̀ والكاظمين الغيظ àwọn tí máa gbé ìbínú mi والعافين عن الناس gbogbo ayé ìbá jòkólẹ̀ tí wọ́n parí ìjà kò lè parí tẹ̀ bá parí rẹ̀ ní ọkàn yín ọba Ìlọrin jòkólẹ̀ Ọlọ́run dákun bá fi sọ ẹ̀sọ́ wọn wọ́n dé ìtòrúmọ̀ bàbá ọba lọ́rin wọ́n dá rúmọ̀ lọ́wọ́
bàbá wa gómìnà ti Kwara fún ó jòkólẹ̀ Ọlọ́run jẹ́ wọ́n sọ̀kalẹ̀ dáadáa bàbá wa sẹ́nítọ̀ àbẹ́ẹ̀kọ́ gbogbo wọn jòkólẹ̀ lídà jẹ́ bàbá Bukola kọ́hùn lídà gbogbo wọn jòkólẹ̀ lágbájá afẹ́ parí ìjà fún wọn ni afẹ́ ṣe kíni ní káàkọ́dà tó wà bẹ́ẹ̀ àwọn wúwo ní ṣe kíni ní àbẹ̀m̀bẹ̀ bí ó bá parí inú ẹ̀mí àwọn tí ń jà kò lè parí inú ẹ̀mí àwọn tí máa gbébì nù pé ó sì ti tánu ìbá ń sí Ọlọ́run ìbóhùn náà ń gbà wàláàfíìnà ànìyàn àwọn tí máa mójú kú òfún yàn wallahu yuhibbul muhsinin inna Allaha parí sura kan inna Allaha ma'al ladina taqaw wal ladina hum muhsinun suratul Nahl kọ́ ni gbàtí ó parí rẹ̀ inna Allaha ma'al ladina taqaw èmi Ọlọ́run ọba tẹ́ bá ń wá mi kíbi tí mo wà àwọn tí bá ń bẹ̀rù mi wà pẹ̀lú wọn wal ladina hum muhsinun àwọn tí bá sì ń ṣe dáadáa àwọn ọmọ wà lọ́dọ̀ wọn Ọlọ́run fi wá sínú ẹni tí ó máa bẹ̀rù ẹ̀ Ọlọ́run sì wá sínú àwọn tí ó máa ṣe dáadáa wal 'afina 'anil nas wallahu yuhibbul muhsinin níparí Ànábì wa Muhammad àwọn bàbá gbogbo jàmáà dúpẹ́ fún yín o gbogbo jàmáà dúpẹ́ fún Ansarul-Islam gbogbo jàmáà dúpẹ́ fún Adabiyya wọ́n wá dúpẹ́ fún lé Àlàjí àgbà níta fẹ́ gbọ́nà Ọlọ́run lágbọ́lọ́dọ̀ yìí ẹ̀ ń fi ẹ̀rán jẹ nípa Ọlọ́run ẹ̀ fi ń bọ̀ wálà kálukú ọ̀wá fẹ́ rí bí kankan lọ́mọ́ àfi ìgbọ̀wàsí kálukú wá ń lọ lò àpàdà sí bò ní tọ́sí yíò ẹ̀yin náà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Ànábì Muhammad agbọ́rọ̀ ìwá lọ́tọ̀dọ̀ Anas radiyallahu anhu ọlọ́mọ alábàárkà rẹ̀ ẹlẹ́kùn já sí àmín ó ní Ànábì Muhammad Ànábì kana gulamun yahudi yàkàdùmù nàbíyà ọmọ kékeré kan bẹ yàkàdùmù nàbíyà ó ń ṣe bọ̀ sí ó ń gbé lọ́dọ̀ Ànábì yẹ̀wúdí sì lọ́mọ yìí yẹ̀wúdí ni ẹ̀pẹ́ àní nàsára àní yẹ̀wúdí lọ́mọ kékeré yìí wọ́n ń gbé dọ̀ Ànábì Muhammad a sì ti gbọ́ pé Anasi ta gbọ́ làbárí rẹ̀ lókè yìí náà Anasi gan gbédọ̀ Ànábì ó nígbà mo gbédọ̀ Ànábì ọdún mẹ́wàá mo fi gbọ́dọ̀ rẹ̀ Ànábì Muhammad kò sọ fún mi pé lima tarakta kò sọ pé mo sẹ̀wọ́n rí káni bí ọ̀wá ìfún lima tarakta hadha wa lam taf'al kí ló tó ṣe léyìí kí ló tó ṣe léyìí Ànábì ò wí fún rí wọ́n wá lọ wádìí pé kí ló tó bá wí rí ó ní ìgbọ́dọ̀ bínú sí tí n bá ń bi ní béèrè pọ̀ òṣìṣẹ́ léyìí òṣìṣẹ́ tọ̀hún yóò nípa lára Ànábì wọ́n ń gbédọ̀ Ànábì tí wọ́n ń ṣe sùúrù pẹ̀lú wọn wo oníbínú ojú rẹ bá ti le jù gbogbo ló túká fún ọ àwọn japa lọ ní yóò wá kú ọ nìkan ta lọ́wọ́ àmẹ́hun ò ní rí mọ́ jẹmọ́ ọlọ́mọjá sí àgbákò wọ́n kéwú kẹ fún mi nísì wọ́n ni awwalul ghadab majnun wa akhiruhu nadam alifitnatu na'imatun la'annahu Allahu man ayqadha ẹ̀rẹ́kọ̀ mọ́ sọ ń bí ọdọ̀ ní Muhammad ọmọ yìí gbédọ̀ ní Muhammad Yahudi ni fàmárìdọ̀ ààrẹ wa sí díẹ̀ fa'ata an-nabiyyu sallallahu alaihi wasallam ó ti lọ lé wọn Ànábì wa gbọ́pọ̀ rẹ̀ ẹwà síwájú dáadáa bàbá wa Ìsá àgáka tí a máa rọ́wà sí ní àyè ọlọ́mọsàbà yọ́nú sí wọn ẹnu wọn mo ti gbọ́rọ̀ náà wà sí wọ́n sì ti sọ Ànábì yìí máa lọ ya'udul maridọ̀ ẹni tí ó bá ṣe kíni tí ó bá gbádùn Ànábì a máa lọ gbẹ̀ wò gbọ́nà Ìsá bá wí ọjọ́ tó wọ́n gbádùn tó ń wà lọ síbítù tí bàbá dé ó ní bàbá sí wà ń wálé ó ní bàbá ń wọlé bàtí wọ́n lálẹ́ àgbàdé oníjọ́ náà lòún gbádùn òun sì bẹ̀rù bàbá nù lé mi ó ní wọ́n ń wọlé náà láfíà sì dé èmi náà ń wò bàbá wọlé báyìí àláfíà sì dára wọn Ànábì wá wáyẹ̀ wúdí ìlọlé ọmọ kékeré ẹ̀rì Ànábì dọ́dọ̀ rẹ̀ ya'uduhu faqa'ada inda rasihi faqa'ada Ànábì wá jòkó lé ibi etí bẹ́ẹ̀dì rẹ̀ ibi tó sùn sí
ẹni tí bá ń gbọ́rọ̀ yìí nìkan ni kó yóò bá nẹ́bí o ọwá jòkó ànábì jòkó lérí ibi gbèrí rẹ̀ ní gbèrí rẹ̀ ànábì jòkó ń bẹ̀ faqala lahu aslim ànábì wa ẹni tí ò gbádùn ọmọ tí ò gbádùn sẹ́yìn pé ọlọ́run fi nǹkan ọlọ́run fojú ànábì tó ogun nǹkan wọ́n ní gbóòlò tá ànábì ó wí fún ni pé ìrí ọmọ yìí aslim ṣe Islam gbogbo ìgbà tó fi gbóòlò ànábì yọba ànábì gbé kinní kan ọwọ́ rẹ̀ ọmọ kékeré sí ànábì wá wà lọ lé bàbá rẹ̀ pẹ̀lẹ́ mọ́ pọ́pọ̀ ògbádùn náà ni aslim ṣe Islam gba Islam fanazara ila abiyi ọmọ ń wá síjú wo bàbá rẹ̀ báyìí kò wí kankan wà mọ́jú tó sí wọ bá rẹ̀ ní pé sọ ọgbọ́n tà nẹ́bì wí fún mi bàbá rẹ̀ ní èsè mùsùlùmí fanazara ila abiyi ọwá wojú bàbá rẹ̀ báyìí bàbá tí tọ́mọtọ́mọ fi sórí làwọn àlẹ́jẹ́ àgbà ìbẹ̀ lọ́dọ̀ rẹ̀ faqala lahu àti Abul Qasim àwọn èèyàn gbọ́n tí ibẹ̀ náà ibi tí ó ti gbádùn náà pa asìlámà ọba gba Islam ibẹ̀ náà ashhadu an la ilaha illallah ọgbà wa annaka Muhammadar Rasulullah ọgbà fa nàbí rẹ̀ fa kharaja an-nabiyyu sallallahu alaihi wasallam kí ń wí bẹ́ẹ̀ tán ànábì bá jáde kó nù lé ọmọ àwọn ànábì wá ń dẹ́ta ọ̀rọ̀ bí rẹ̀ nìkan yóò bá ànábì ni ànábì wá ń dẹ́ta ìta tí ó dé ànábì ní alhamdulillah alladhi anqadhahu minan nar àwọn tó ti gbọ́ ẹ̀bá yóò mú rẹ̀ kò dùn mọ́ mi anábi jáde síta alhamdulillah alladhi anqadhahu minan nar ọmọ dúpẹ́ fún rẹ̀ Ọlọ́run tó sì la ọmọ yìí nínú náà tí ò jọ wọ́ná gbogbo ẹwà títà sàwàl ẹwà gbàgbà ẹmọ buwabi alhamdulillah alladhi anqadhahu minan nar ó dúpẹ́ fún Ọlọ́run tó la ọmọ yìí nínú náà ẹ̀rì pé ìwà gbélé mi ó nígbà wọn fún mi ó lásìkò tí wọ́n fún mi ìsìn ní tayọ ẹ̀yìnwó sí Ọlọ́run ó ní alhamdulillah alladhi anqadhahu minan nar Ọlọ́run mo dúpẹ́ fún ẹ tó ṣe pọ̀ làmí níbi kíni ọlọ́ọmọ yìí níbi iná Ọlọ́run ẹni Allahumma ajirni minan nar Allahumma ajirni minan nar ó níye o ó ní ìǹkà o Allahumma ajirni minan nar 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 bọ́nà bá ti forí jíyàn kò ní wọná wàlì jánà náà Ọlọ́run anábì wá ní bóòlù tẹ wítánẹ́sìn méje kọ́ rí ipò ń ṣe méje rẹ̀ láàárọ̀ anábì ló ní a máa ṣe Allahumma ajirni minan nar anábì ní gbogbo ẹni tí bá máa ṣe láàárọ̀ kò ní wọná ọlọ́ ọ wà fi mẹ́ta kan tẹ̀lé Allahumma يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ dábàá jẹ́ àṣẹ àmín. آمين. ó àwọn bàbá